àṣẹ Èdùmàrè orí eléyìí mo fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì bí mo tẹ́tí láǹfààní láti máa wò mí dídé dé àsìkò rí wípé oníkálukú kú gbogbo àsìkò tá a wà lápá ọ̀dọ̀ ti yín o akú bójú ọjọ́ ṣe ní akú gbogbo nǹkan ṣe ń lọ yóò yẹ wá kò ní yẹ ẹlẹ́ torí yẹ báyìí ní yẹyẹlé rírọ̀ ọ̀gẹ̀dẹ̀ báyìí ní ràdàbà lọ́rùn èmi ẹ máa sọ ní gbogbo ìgbà bó ṣe lè wù kí ọ̀gẹ̀dẹ̀ ó le tó bó bá ti wọ̀ báyìí ìdẹ̀ ni yóò dẹ̀ fún wa kò ní lè mọ́ wa láṣẹ Elédùmarè ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ètò báyìí nípa títọrọ gáfárà wípé ó pẹ́ wá díẹ̀ ká tó bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní ìgboro Ìbàdàn lásìkò yìí pàápàá ní ayé ojú ọjọ́ géètì yìí kankan lásìkò yìí ọ̀rọ̀ mi ò yẹ yí pẹ̀lú súnkẹrẹ fàkẹrẹ eléyìí tí ó wà bẹ́ẹ̀ inú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ gan láago mẹ́jọ lù bá wa akànjọ́gbọ́n ní láti sáré múra wa ní nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ apẹ́nù kì í ṣe wípé àdédé pẹ́ bẹ́ẹ̀ nítorí náà arọ̀ yìí ẹgbà wá bẹ́ẹ̀ lásìkò yìí Ọlọ́run ràn wá lọ́wọ́ kò ní mọ̀ rí bẹ́ẹ̀ mọ́ ǹjẹ́ ìbàlọ́wọ́ ọba àbí òkè ọba bẹ́ẹ̀ tó ti ń bẹ káyọ̀ tó mọ̀ bẹ́ẹ̀ tó tún jẹ́ yóò mọ̀ bẹ́ẹ̀ ayé òwò abẹ lófìfọ́ ó jáde mi àti wẹ̀yìn tẹ̀ láǹfààní láti máa wò mí òkè àmọ́ abẹ lálàáfíà ìbá ọba àbí òkè ọba wàwàwà tó ti wà káyé ó tó wà tó tún jẹ́ wà náà wà nílé ayé àwa wà níwọ̀ àwà wàlàkà àwà lásán àwà ṣá àwà bẹ́ẹ̀ ó já láǹfààní láti wà lálàáfíà ara tá a tún fi lè láǹfààní láti mọ wára wa láti mọ wóra wa ní déédé àsìkò yìí a ṣe bá gbogbo àwọn àgbààgbà Olúwabùkọ́lá wo òfurufúkẹ́rì àwọn tá a jòkè sàwáwú àtàwọn tí ń bọ̀ lẹ́yìn tó rádà ṣe báyìí ní wọn mọ ìbàkan ẹ̀yìn ọmọ èèyàn lẹ́kọ̀ọ́ ló bá sì ti kú bá ilẹ̀ ọ̀rọ̀ àwọn àgbà mi ó di dandan kílẹ̀ ò lànà fún un Olúwabùkọ́lá Adélékè yìí náà rí alákàsọ èdè mo tún ti dé bí ìṣe mi sórí ètò wa ètò yín ìtàndòwe fútalẹ̀ ètò ní gbogbo èyí tẹ́ ẹjọ́ lólùfẹ́ wa láti bí ọjọ́ mélòó kan ẹ ti mọ bá a ṣe máa ń ṣe ẹ mọ̀ wá gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ lórí ètò ní gbogbo ìgbà pé ohun pàtàkì tí ẹ lè ṣe fún wa ní kí ẹ bá wa tàn kálẹ̀ ìyẹn ni pé kẹ́ ẹ ṣí àyè káwọn tí wọ́n dọ̀rẹ́ ẹni tí wọn ò tí ì mọ̀ nípa ètò ìṣẹ̀dálẹ̀ káwọn náà ò lè láǹfààní láti mọ̀ nípa ètò yìí bí ẹ bá ṣe wá ń darapọ̀ mọ́ wa tẹ̀ ṣí àyè lójú òpó Facebook yìí àtúrọ̀ yìí pé kẹ́ ẹ tó bá wa nawọ́ ìfẹ́ òun náà kẹ́ ẹ bá wa nà lójú òpó YouTube wa ojú òpó YouTube wa la pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ̀yin ẹ ta ago ìdarapọ̀ mọ́ ìyẹn ni pé kẹ́ ẹ subscribe láti lè máa láǹfààní láti wo àwọn ọ̀kan òjọ̀kan iṣẹ́ àkànṣe eléyìí tá à ń ṣe nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ṣé ẹ mọ̀ wípé kì í ṣe ògédé ètò ojúkorojú báyìí nìkan là ń fi síbẹ̀ àwọn iṣẹ́ àkànṣe yẹn documentaries lọ́kan òjọ̀kan tá à ń ṣe àtúmọ̀ ànáwó tiwọn náà àtúmọ̀ ànáwó ẹ̀ síbẹ̀ gbogbo ẹ̀ lẹ́sìn láǹfààní láti gbádùn ẹyẹ iṣẹ́ báyìí alàgbà láyà mọ́nì ẹ̀mọ̀ ṣe wẹ́kú ìfẹ́ wa o ọ̀jẹ́ ṣínà ẹni sùúrù díẹ̀ fún mi màá gbé yín wọlé tó bá ti ṣe díẹ̀ sí àmọ́ ẹ jẹ́ ká bá ètò yìí ẹ jẹ́ ká bá débì kan díẹ̀ ẹni sùúrù ẹ jẹ́ kí á lo bàbá wa Ògúndáre Fọ́yánmu ẹ jẹ́ bàbá wa Ògúndáre Fọ́yánmu ó dá sétò lónìí báwo ṣe wọ́n ṣe bí eré lọ sínú àárín gbogbo ètò wa. Fẹ́ dá wa lágara mi ò fẹ́ gbà wá lákòókò púpọ̀ náà ní kẹ́ ẹ jẹ́ à ṣe kété ká ṣe pápá àpáta ń ṣe ló bí pápá ká mọ́ bá farapa kó bọ́ sáàrin gbogbo ètò wa ètò yìí ìtàndòwe fún àǹfààní èyí tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ àfún ìgbà àkọ́kọ́ bá a ṣe máa ń ṣe lórí ètò ní wípé èmi á sọ ìtàn ẹ̀yin gẹ́gẹ́ bí olólùfẹ́ èdè Yorùbá pàtàkì tẹ́ ẹ láròjinlẹ̀ ìtàn ẹ wàá sọ òwe Yorùbá tí a lè fàyọ nínú ìtàn tí mo bá gbé sọ fún yín náà ẹ̀bùn káàdì ìpè oní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà
náírà 500 náírà sì wà fún ẹni tí ó bá gba ìbéèrè náà rẹ́gí eléyìí tí ẹ̀gbọ́n wa alàgbà Òjó Olútúnmiṣe Adékúnlé tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀. Adébíyẹ̀yìn Mọ́ọ̀ṣì àgbà ọ̀lẹ ní Yorùbá ń perú wọn. Láyé àtijọ́ ní abúlé Báyéṣegbà, lábúlé Báyéṣegbà yìí pẹ̀lú ọkọ wọn náà nǹkan ò fi gbogbo ara lọ sànmọ́nì lọ jáì ẹ̀jẹ̀ ló bá wọn sànmọ́nì lọ jáì fún wọn ní abúlé Báyéṣegbà yìí àmọ́ wọ́n ń tiraka wọ́n ń gbé ayé Báyéṣegbà náà ń bẹ̀. Bí wọ́n ṣe wá ń gbẹ̀gbẹ́ ayé Báyéṣegbà yìí ṣé ẹ mọ̀ wípé Báyéṣegbà la pè é ó túmọ̀ sí wípé oníkálukú ń tiraka ẹlòmíì bí wọ́n bá ti jẹ oúnjẹ àárọ̀ fúnra wọn gan wọn ó mọ̀jú sí tọ̀sán torí bí wọ́n bá yẹ lè jẹun lọ́sàn-án kò sí tí wọn ó jẹ lálẹ́ mọ́ náà wọ́n ṣàgbé ìgbé ayé wọn yìí lọ. Ogun wá dé nígbà tó gun yìí dé ogun kó àwọn èèyàn ní ayé abúlé Báyéṣegbà yìí ọkùnrin kan wá wà ńbẹ̀ wọ́n á máa pè ní Àlàmú ẹlẹ́mu àwọn bí àti ẹ̀mọ́ fi ṣe yẹ̀yẹ́ wá ní lẹ́mulẹ́mu lọ̀rọ̀ Àlàmú ẹlẹ́mu. Àlàmú ẹlẹ́mu yìí ọmọkùnrin ẹyọ kan ṣoṣo ló bí láyé ẹ̀. Ọmọkùnrin ẹyọ ìgbà tí ogun wá dé yìí ọmọkùnrin kan ṣoṣo tó bí yìí ó bógun lọ. Ẹ wọ́n sì mí gbọ́ o bí bógun lọ tí mò ń sọ nípa rẹ̀ yìí kì í ṣe wípé wọ́n pa á àmọ́ wọ́n mú láàyè ni àwọn tí wọ́n mú wọn lẹ́rú. Ṣé àmọ́ wípé nílẹ̀ Yorùbá bí wọ́n bá ti ṣígun sí ìlú kan ìlú tó ṣígun wá àbí kí n sọ wípé ìlú tí yóò bá ti borí ogun wọ́n kó àwọn tí wọ́n ti kápá wọ́n kó wọn lẹ́rú ni. Gbogbo àwọn tí wọ́n bá kó bọ̀ láti ìlú ogun yìí àwọn la máa ń tọ́ka sí gẹ́gẹ́ bí ẹrú. Ọmọ kan ṣoṣo tí Àlàmú ẹlẹ́mu yìí bí ọmọ ò ní Àlàdé. Ògún ṣàkàngbé Àlàdé lọ. Àwọn bídẹ́rẹ́ ìlú tí wọ́n wá kógun jà wọ́n ìṣe mọ̀ wípé wọ́n ní iyì lọ́ba ń forí ibi bẹ́ẹ̀ ṣe ọba kan ìmújẹ. Kò sí pàtó nǹkan kan tí wọ́n fẹ́ fi àwọn èèyàn tí wọ́n kó lẹ́rú ṣe. Ní tí wọ́n wá ṣe ni wípé wọ́n ta àwọn èèyàn yìí sí ìlú Èkó nígbà náà. Níbi tí wọ́n wá ta Àlàdé sí ọdún èbó tí wọ́n ta Àlàdé sí èbó ń jẹ́ èbó tí ó ní ìmọ̀ síra ọmọnìyàn. Ó jẹ́ ẹni tí máa ń ronú gẹ́gẹ́ bí èèyàn torí náà ó fi àyè gba Àlàdé láti ní òmìnira tiẹ̀. Ọ̀pọ̀ àwọn iṣẹ́ tó bá bi Àlàdé tí Àlàdé bá ṣe á tún fún Àlàdé lówó àfiápò ìyẹn pocket money. Nígbà tí ó fi tó ọdún 10 tí wọ́n ta Àlàdé sọ́dún èbó yìí Àlàdé fúnra ara rẹ̀ gan ó ti ní owó tó níye. Àmọ́ ṣe mọ̀ wípé kò gbọ́dọ̀ lóun lówó. Ìdí tí òun gbọ́dọ̀ sọ wípé òun lówó ni wípé àǹfààní ńlá tí ò wọ́pọ̀ òun ni olówó rẹ̀ ń ṣe fún un. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n tà sẹ́rú tí wọ́n tà sóko ẹrú wọ́n ń lò wọ́n bí omi òjò ní láì ní fún wọn ní kọ́bọ̀ torí ṣe mọ̀ pé ní tá a bá ti tà sóko ẹrú àtòkú àtàyè ẹ̀ olówó rẹ̀ lónìí torí ẹ̀ láti máa ń fi àwọn tí wọ́n ra ẹrú yẹn ní olówó ẹrú. Ní tó bá sì wù ní là á fowó ẹni ṣe ní tá a bá sì ti fowó ẹni ṣe àrà tó bá wù ní là á fi í dá.
àmọ́ ní ti Àlàdé yìí ìbí àlàáfíà ní ń gbé lọ́dún èbó tó rà á, ọdún yìí lu ọdún, oṣù yìí lu oṣù, ọjọ́ yìí lu ọjọ́, ó ṣáàdì wípé ọdún ọ̀hún pẹ́. Ìtàn fi hàn wípé ó tó 20 ọdún. Ẹ̀yin náà wo sàkún ọmọ tí wọ́n kú kúrò lé lọ́mọ ọdún 10 tó ti lo 20 ọdún bì kan, ṣe mọ̀ wípé ó ti di wípé ó ti di àgbà, ọmọ ọdún baálé ilé ibì kan nù, ó ti di àgbà, ó ti tójú bọ́. Àlàdé wá bẹ ìgbòjọ́ kan pé ẹ dákun, òun ti gbọ́ ìtàn nípa abúlé bó ṣe gbà tí ń ṣe abúlé bàbá àwọn tí wọ́n lòun ti wá. Òun ti gbọ́ ìtàn dáti tẹ́ òun ti mọ bàbá tó bí òun, àmọ́ òun ò mọ bàbá, òun ò dá mọ̀ lójúkorojú. Kí wọ́n dákun kán fò láǹfààní láti lè lọ fojú rinjú pẹ̀lú bàbá òun, torí wọ́n lòun nìkan ni bàbá àwọn bí, ó sì ti bóun kúrò lé látogún ọdún. Bí bàbá àwọn gan bá wà bóyá ni ká wá sọ wípé ó wà, ó yẹ kó dá òun mọ̀, kó fi lè mọ̀ wípé retí òun ò pin láyé, ọmọ tó ń bí ó sì wà láàyè. Ìjálá bàbá òwúrọ̀ Ògúndáre Fọyẹ́mu ni mo gbé wá pé òun mọ̀kọ bàbá àwọn mọ́júwe bàbá àwọn fóun, àmọ́ wù òun láti dá bàbá àwọn mọ̀. ẹ̀gbọ́n ìbá ní in tó bá ti fẹ́ òun náà làṣẹ lọ́dọ̀ mi, mo fara mọ́. Àlàdé bá gbéra, ó mórí lé Àbábáyé ti gbà. Ẹ má gbàgbé pé mo sọ wípé ó ti 20 ọdún o. Láti ìgbà tó gún ti dé ni Àlàmú ò ti tẹmu mọ́. Ẹlẹ́mọ dálàmú tà báyìí. Nígbà tó gún ti dé kò tẹmu mọ́. Àwọn ọkọ́ àdá tí àwọn alágbẹ̀dẹ bá ti rọ ìnídọ́gbọ́n bàtà, owó ọ̀gá ò lágbára àti mọ́ ẹdẹ́mu mọ́, àgbà ti dé. Nítorí náà Àlàmú ti kú òrí ẹlẹ́mu, Àlàmú ti di Àlàmú aládàá. Ọmọ ìwà ń béèrè Àlàmú ẹlẹ́mu. Gbogbo àwọn tí ń béèrè lọ́wọ́ wọn, àwọn ọmọ kéékèèké ni àwọn gan ò gbọ́ tán Àlàmú ẹlẹ́mu rí, wọ́n láwọn ò mẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀. Orí ìgbé wá bàbá rẹ̀ kiri ilẹ̀ ṣúbà tó wá wọlé ọkùnrin kan. Ọkùnrin tí ń padà ní àbà òun bí ẹ dákun, òun wá yàn wá ní òun ò sì rẹ́ ni òun wá wá. Kó jẹ́ kó wò ó ra fi ẹ̀gbẹ́ lélẹ̀ bẹ́ẹ̀ kílẹ̀ ò fi mọ́. Nígbà ilẹ̀ bá sì mọ́, òun ó mọ bá ìrìn àjò òun lọ láti wẹ́ni tóun wá lọ. Àwọn ẹni yìí ní kò sí ewu pé kó sùn, àmọ́ kó tó sùn wá ní ẹ dákun o, àpò àpamọ́wọ́ tó ń gbé dání owó ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. Bó lòun ṣe lè sùn, níbo lòun lè dúró sí tí olè òfin ní gbé owó tó ń gbé dání, tó owó tó ń gbé dání àwọn tó ń wá lòun fẹ́ gbé fún. Àwọn tó ní kòsólè tí ó jà kó sọ̀rọ̀ rẹ̀ lálàáfíà. Nígbà ọkùnrin wá délé tó wọnú yàrá àti wá sọ fún ìyàwó rẹ̀ pé dákun, láti gbọ́ta tí rìnrìn àjò wa a ṣiṣẹ́ àkéré àjẹni tí ń ṣiṣẹ́ ń ta, kò sọ́mọ kankan tí alágbọ̀kànlé wípé ọmọ òsàn wá dé èèyàn àtàtà. Ọkùnrin tí ó sì wà lọ tó sì wáyìí kò dọ́pàmọ̀ èèyàn mọ̀ pé ó wọ́dọ̀ owó tí ń bẹ lẹ́wọ̀n rẹ̀ yìí, bó lọ́wọ́ ẹ̀ ó ṣe di tòun nìkan. Ìyàwó rẹ̀ wá ní ẹ̀ńtẹ́ yìí ó ṣe òdi ní tó ṣẹlẹ̀ pé bó bá ti dà ní òun ìwọ ó mú lọ́rùn
èmi ò bu ẹsẹ̀ rẹ̀ méjèèjì mọ́lẹ̀ á ní lọ́rùn tí èkú tó bá sì ti kú á rọra wọ́ òkú rẹ̀ lọ sí ẹ̀yìn odi ìlú á sọ pé kì í ṣe ilé wa ló sùn táwọn ò fi máa gbé owó tó gbé wá tó lò fẹ́ gbé fún yàn tó wò wé jẹ́ tàwọn. ìyàwó kọ́kọ́ lámọ̀ràn burúkú ọkọ náà ronú lé lórí ó bá mọ̀ràn ìkà wọ́n bá ṣe bí wọ́n ṣe rí ọjọ́ gbìmọ̀ pọ̀ wọ́n yí ọmọkùnrin yìí ṣé ẹ mọ́kọ ọmọkùnrin o Àlàdé wọ́n yìn lọ́rùn ó kú wọ́n sì gbókù rẹ̀ síbi tí wọ́n sọ náà àwọn èèyàn wá ń gbá ọkùnrin sì ní ìkí lánàá ó sì wà lọ́dọ̀ àwọn tí ń béèrè àlàmú ẹlẹ́mu táwọn aláwọ̀ òmẹ́ tí ń jálàmú ẹlẹ́mu kí wọ́n ló ṣẹlẹ̀ sí àbáwọn olè dá lọ́nà ni àbí ẹranko búburú bẹ́ẹ̀ ẹranko búburú bá sápá yòó yẹ kó lámì lára kí ló wá dé kí ló pa á kò sẹ́ni tó mọ nǹkan tó pa á orí ibo kí ló pa làwọn míì tó tún wá látẹ̀kọ̀ lélẹ́yìn ti fi pia ó máa ń yìn dáadáa wọ́n ṣàmú òkú rẹ̀ wọ́n ní òun máa ibi títí ń bọ̀ lẹ́kọ̀ọ́ òun mẹ́ẹ̀bù tí ń bá ṣiṣẹ́ inú èbó tí Àlàdé bá ṣiṣẹ́ bàjẹ́ láti gbọ́ nípa ikú rẹ̀ pàápàá jùlọ nígbà tí mo ò mọ kókó ikú tó pa ó bá gbà ká mú kò gbé Àlàdé èbó wá ní kí wọ́n dákun bí wọ́n bá ti ẹ̀sìn òkú Àlàdé ó yẹ kí àwọn ó mọ bàbá rẹ̀ kí bàbá rẹ̀ ó lè mọ̀ wípé ó ṣẹrú ó sì là lóko ẹrú kó tó pàdé ikú òjijì wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí nígbà tí wọ́n ṣèwádìí bọ̀ ǹjẹ́ ẹ mọ̀ bàbá rẹ̀ kú o bàbá rẹ̀ wà mò ń bọ̀. ọmọ gangan ní ìyá ara èèyàn gẹ́gẹ́ bí mo ṣe ń bá yín bí mo ṣe ń bá bọ̀ tó rẹ́ni ó bá bá lọ ló bá kú wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí wọ́n júwèjúwe nígbà tí wọ́n júwèjúwe ní wọ́n bá rí wípé ilé ibi tí Àlàdé wọ̀ lálẹ́ tó ti bẹ̀bẹ̀ pé kí wọ́n jẹ́ kó òun ó sùn gangan nílé bàbá rẹ̀ ẹni tí ó bẹ̀ pé kó dàkú kó jẹ́ kó òun ó sùn sọ́dọ̀ rẹ̀ alágbẹ̀yà àtàdá aládàábà ó gangan ni Àlàmú tí ń tẹmu tẹ́lẹ̀ nígbà wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ Àlàmú káwọ́ lérí ó ké tó kóun ṣẹ̀ sí iná jó ọmọ kan ṣoṣo tó ní láyé òun lòun sì fọwọ́ ara òun pa nítorí ojú kòkòrò owó ọmọ kan ṣoṣo tó yẹ kí ó gbẹ́yìn tẹ́yìn òun ṣe ọmọ kan ṣoṣo tó yẹ kó bu yẹ̀pẹ̀ sójú orí òun nígbà tí òun bá papòdà lòun wá fi ọwọ́ ara òun lòun fi rán lọ sọ́run èyí tó wá ṣe pé òun fún rán lọ sọ́run nìkan o ìyá tó bí nínú ẹni ó ru oyún rẹ̀ fóṣù mẹ́sàn-án tó gbé tó ń kékeré pàgbọ́dọ̀ fìgbọ́dọ̀ mọ bọ́mọjọ́ tó kọrin fún tó ṣe wàhálà tó bí í ṣe lórí ọmọ fún gan lówó òun mú lẹ́sẹ̀ tó ń fi yín lọ́rùn lálá mo bá bẹ̀rẹ̀ ẹgbẹ́ gbóná jò ẹnìkan ò fi náà jò wo òun ló fi náà jò ra àwọn torí owó tó ń gbọ́ kó wà lọ́wọ́ rẹ̀ tó ń fẹ́ kó di tòun àṣọ owó tó ń torí ẹ̀ pa gan òun gan ló kówó òun wá fún kápòwò òpá nìsín òun ó gba owó yìí òun ó tún gba ìmíì tó wọ́n wá níwá wípé kóun kọ́kọ́ káwọn ó mọra kóun tó mọ wá kó oríṣiríṣi àwọn nǹkan tó ti nílé kó wá mọ kó wá fún bàbá rẹ̀ ni àmọ́ bàbá tó máa torí rẹ̀ wálé bàbá ń gan ló pọ̀ mọ́ nítorí ojú kòkòrò ìtàlẹ̀ yóò dùn báyìí lọ o ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtẹ̀mí ti ṣe tẹ̀mí ó wá tó kù sọ́wọ́ ti yín òwe Yorùbá wo la lè yọ
nínú ìtàn tí a gbé yẹ̀wò lálẹ́ yìí. Bí ẹ bá fẹ́ dá sí ètò tààrà, tẹ bá wò wá lọ́wọ́ báyìí tẹ fẹ́ dá sétò, ẹ̀yin ẹ ṣàtẹ̀ ẹ́ sójú kámẹ́rà yín pé ẹ fẹ́ kópa nínú ètò yìí, èmi ó gbà yín wọlé láti bá yín sọ̀rọ̀. Tí ẹ ò bá wá ṣe bẹ́ẹ̀, ẹ lè pè sójú òpó 081 5303 9148 081 5303 9148. Ìtàn ilé ìta gbéyẹ̀wò láṣálẹ́ yìí, òwe Yorùbá wo la lè yọ nínú rẹ̀? Èmi retí ìdáhùn látọ̀dọ̀ yín ni o. Kí a lè tètè palẹ̀ ẹrù wa mọ́. Òwe Yorùbá wo la lè yọ nínú ìtàn ilé tí a gbé yẹ̀wò lálẹ́ yìí? Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa. Alàgbà Ọláìyá Mọ́ní Ọlárewájú, ẹ ṣeun ẹ kú ìfẹ́ wa o. Alàgbà Ọ̀jẹ́ṣínà, ẹ ṣeun púpọ̀. Alàgbà Kúnlé Kranking, ẹ ṣeun gbogbo ìgbàsà. Láṣẹ Elédùmarè ẹ kéwì oko délé ẹ̀ ní gbé sájò ẹ̀ ní rámájò láṣẹ ọba òkè. Alàgbà Emmanuel Olúwọlé, ó tọ́jọ́ mẹ́ta àríyí lórí ètò lọ́sẹ̀ tó kọjá, ẹ kú dédé àsìkò yìí o. Ìyá wa Grace Adésọpẹ́, amọ̀yì ìfẹ́ yín àti ìyàwó ọmọ tẹ́ ẹ fi mú wa. Láṣẹ Elédùmarè a ò ní ṣìṣe, ìkọ́ ayé ò sì ní kó aṣọ iyì wa lágbára Olódùmarè. Ẹ ti gbọ́ òwe báyìí, ẹ ti gbọ́ ìtàn. Òwe Yorùbá wo la lè fàyọ nínú ìtàn tí a gbé yẹ̀wò láṣálẹ́ yìí? Ẹjẹ́ mi ò bọ́ dágbére fún yín lórí ètò fún tòní. Gbogbo ẹ̀yin tí a bá ti láǹfààní láti wo ètò yìí, ẹ lè kọ ìdáhùn yín sọwọ́, a ó fèsì sí i. Ẹni tí ìdáhùn rẹ̀ bá ti kọ́kọ́ wọlé tó gbà á, òun náà là á gbà gẹ́gẹ́ bí ẹni tí ó gbà ó. Mo rò wá láyé mi yé wa báyìí. Ajẹ́ wípé agbe mi tún ti ṣe tó padà relé ìdáhùn ẹ̀ náà nu àlùkò mi tún ti gbà yẹ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń padà relé ìkóso. Lèkélèké mi tún ti ṣe tó ń padà relé ìkẹfun tuntun. Ẹbí ọmọ lẹ́bi òní bá wọn lọ ẹlẹ́jà tó lọ tí òde sálẹ̀ omi. Olúwàbùkọ́lá mi òní bá wọn lọ ìlọ́kọ̀ọ̀kan tó lọ tí òde sálẹ̀ odò. Èmi ni màá lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá pàtàkì. Tẹ́ ẹ̀ fẹ́ wa ní gbogbo ìgbà ni màá bá pàdé tó bá di ní ọjọ́ mẹ́jọ lórí àkókò ètò wa ètò yín Ìtàndòwe. Títí ọjọ́ mẹ́jọ táwa máa pàdé lórí ètò Ìtàndòwe. Ire lójú owó rí, ire lójú wa máa rí ní gbogbo ìgbà. Ẹ má gbàgbé lọ́jọ́ Ẹtì, ẹ darapọ̀ mọ́ Adékúnlé Sẹ̀míù àti àlejò rẹ̀ lórí ètò tí a pè ní Àkúọlá Jímọ̀. Tó bá sì ti di ní ọjọ́ Àbámẹ́ta, ẹ darapọ̀ mọ́ Ògúnnímọ̀ Ọlátúndé lórí ètò tí a pè ní àwọn akọni ní ilẹ̀ Yorùbá. Títí di ìgbà tí a tún wá máa wá sójú ìwòran yín nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ní ẹgbẹ́ Olúwabùkọ́lá Adélékè ìdágbére fún yín pé ire lójú owó rí, ire ní ajẹ́ tiwa o láṣẹ Ìdùmarè.